Wow. Mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà ní gbogbo ibi tá bá wà lórílẹ̀ àgbáyé. Mo kí gbogbo wa pátápátá, gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin bọ̀dá wa, gbogbo yín ni mo kí. Gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo kí. Gbogbo ọmọ Yorùbá tí ò fẹ́ ìyà fún ilẹ̀ Yorùbá, tí ò fẹ́ ìyà fún ìran Yorùbá, gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin Yorùbá pátápátá tí ẹ kì í ṣe alábọ̀dé, tó jẹ́ pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá lẹ̀ ń wá. Ìgbáyé gbádùn gbogbo ọmọ Yorùbá pátápátá ni ẹ̀ ń lépa. Òun ni gbogbo ìgbésẹ̀ yín, òun ni gbogbo máìndì yín, ní gbogbo ìgbà. Gbogbo yín pátápátá ni mo kí. Ṣùgbọ́n kí n tó máa sọ̀rọ̀, kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo kọ́kọ́ notice pé lẹ́nu bí weeks àbí days now sẹ́yìn, gbogbo àwọn agitators wa, àwọn ọ̀pọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn mídíà wa nínú ìjàngbara Yorùbá, à ń ṣe program ni. Many of you ń ṣe program. Ẹ fi national item orílẹ̀-èdè Yorùbá, ẹ fi ṣe program yín, ẹ kọ́ mọ́. Kí ló dé? Ṣé torí pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti di president, tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n, àtakò wọ́n? Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa fi gbogbo ìgbà tá bá ti ń ṣe program, ẹ jẹ́ ká máa fi ṣe ìrántí, kí a dẹ̀ máa fi mọ̀ pé orí Yorùbá nation la dúró lé. Àtakò Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n Yorùbá nation tó lè mú ìdẹ̀kùn, ìrọ̀rùn bá gbogbo ọmọ Yorùbá pátápátá àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá, òun làwa dúró lé lórí. Ìjọba Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á jẹ́ kó san gbogbo wa. Á sàn wá sọ́lá, á sàn wá sówó, á sàn wá sọ́rọ̀. Àlàáfíà, ìbùkún, ìgbéga ló máa dé bá gbogbo wa. Àní rógun àárẹ̀, àní rógun àìsàn. Ṣùgbọ́n Yorùbá nation wa ó ṣe kókó, ó ṣe pàtàkì. Nítorí pé Bọ́lá Ahmed Tinubu di president, ìyẹn ò sọ pé kí àwa gbé ìjàngbara ilẹ̀ Yorùbá sílẹ̀. Nítorí pé Bọ́lá Ahmed Tinubu fúnra wọn gangan fúnra wọn, àwọn náà oníjàngbara ni wọ́n. Láyé nàdẹ́kò, láyé gbà yẹn tí Bọ́lá Ahmed Tinubu ò bá bẹ̀rù pé military people ló wà níjọba, Sani Abacha wà níjọba, tí wọ́n bẹ̀rù pé ìjọba Kaki ló wà níjọba, wọ́n lè ṣe anything fáwọn, tí wọ́n ṣe struggle wọn, tó ń ṣe jàǹgbara láti pé kí democracy lè wáyé, kí nǹkan òdodo kó lè fi ẹsẹ̀ rinlẹ̀ ní Nàìjíríà. Àwa náà ò gbọ́dọ̀ ṣe ojo, a ò gbọ́dọ̀ bẹ̀rù láti jàǹgbara fún ìlọsíwájú, ìgbéga ìran Yorùbá àti orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀rù ò gbọ́dọ̀ bà wá. Tó bá ti mú àwọn nígbà náà, Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n bẹ̀rù láyé ìjọba oníkakí, àwa náà ò lè bẹ̀rù ìdá ìjọba oníkakí o àbí ìjọba alágbádá. So bó ṣe rí nìyẹn. A máa sọ tẹnu wa, a dẹ̀ máa béèrè fún nǹkan tá fẹ́. Ṣùgbọ́n kí n tó máa bọ́rọ̀ mi bọ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ play Yorùbá nation item, ká máa fi ṣe ìrántí ní gbogbo ìgbà pé nǹkan tá wà fún nìyẹn. Kájọlá, ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀.
èmi ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀, gbogbo ọmọ Yorùbá àtàtà ni ìmọ́lẹ̀ adúláwọ̀, àwa lògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Yes. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá lè bá mi share program yìí, ẹ bá mi share ẹ̀. Yàtọ̀ fún pé ẹ fẹ́ wo program yìí, àbẹ́ ń wo program mi nìkan. Ẹni tí ò bá ti subscribe, ẹ bá mi subscribe sórí channel mi. Ẹ bá mi share program yìí kó kan àwọn tó yẹ kó kàn lára. Ẹ bá mi share kó dé gbogbo tó bá yẹ kó dé. Pàápàá kí wọ́n pe orúkọ ẹ̀, Ṣákírù Ọ̀kanlọ́mọ, MC Oluomo, even gbogbo àwọn tó súnmọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó jẹ́ pé àwọn gan máa fi gbọ́ kókó ọ̀rọ̀ tá fẹ́ sọ. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Ọ̀kanlọ́mọ. Ṣákírù Ọ̀kanlọ́mọ ó ti bugi jẹ. Ṣákírù Ọ̀kanlọ́mọ ti bugi jẹ. Gbogbo ẹ̀yin abíamọ́ nílẹ̀ Yorùbá, ẹ ṣàánú bọ̀bọ́ yìí Ṣákírù Ọ̀kanlọ́mọ, ó ti bugi jẹ. Èyí tó ń ṣe yìí ó ti kúrò ní pé ó ń ṣe fracas nìkan. Wèrè ti wà nínú ọ̀rọ̀ Ṣákírù Ọ̀kanlọ́mọ, ẹ̀ fura sí ni. Ṣákírù Ọ̀kanlọ́mọ ti ń yọ wèrè sí, ó ti ń ṣe wèrè tí ń ṣe. Ẹ fura sí Ṣákírù Ọ̀kanlọ́mọ. Ṣákírù Ọ̀kanlọ́mọ ó yẹ kó bẹ̀bẹ̀. Ṣákírù Ọ̀kanlọ́mọ wálé fún election, presidential election tó ń ṣe lọ, láti declare support fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó tẹ̀lé àwọn team MC Oluomo. At the end of the day, election kọjá. Ṣákírù Ọ̀kanlọ́mọ yẹ kó padà sí Amẹ́ríkà. But problem Ṣákírù Ọ̀kanlọ́mọ ò rí ọ̀nà láti padà sí Amẹ́ríkà mọ́. Bóyá owó ló ń jẹ níyà ni, owó tó máa fi gba ticket láti fly back ló ń jẹ níyà ni o. Bóyá ó ní issue paper one way or the other ni. Ṣákírù Ọ̀kanlọ́mọ ó jẹ́wọ́ ọ̀bùn kan dáṣọ orú ẹ. Àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí kanra bí ajá ilé kúkú. Ìyẹn náà ló mú ẹ tó fi bú Àsáyìndé K1, tó pe K1 the ultimate lọ́mọ àlè. Ó bú Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó bẹ̀rẹ̀ sí mú àtàmọ́, òun bú everybody. Èèyàn kan tó ti bójú ẹ̀jẹ̀ ń sìn gbogbo àwọn tó ń bú, òun MC Oluomo o. MC Oluomo ló ti bójú ẹ̀jẹ̀. Now Ìgbòho ló tó padà sórí again padà báyìí. Ṣákírù Ọ̀kanlọ́mọ, tó bá fẹ́ sọ̀rọ̀ àbò fẹ́ jẹ́ sọ̀rọ̀, ó yẹ kó ṣe làákàyè. Ó yẹ kó ní àgbékalẹ̀, àbí kó wò pé báwo náà ṣe ń present ọ̀rọ̀. Presentation matters a lot. Tí nǹkan bá ń ṣe ẹ́, ó ní bó ṣe lè present ẹ̀ síwájú àwọn èèyàn. Tó bá need help, tán lè help ẹ. Ṣákírù Ọ̀kanlọ́mọ, farabalẹ̀ kó calm down. Eléyìí tó ń ṣe yìí, ọ̀rọ̀ ẹ ti gbà fura sí. Ìgbòho tó fẹ́ máa ta sí báyìí sìn láti máa bú Ìgbòho. Ìgbòho sí kàtígórì ẹ̀. Let me tell you the fact. Ṣoré mi gangan tí mi ò ní nǹkan kan tí mo wà Nàìjíríà yìí, Ṣákírù Ọ̀kanlọ́mọ mi ò sí ní kàtígórì ẹ̀. Èmi tí mo wà Nàìjíríà tó jẹ́ pé iṣẹ́ oṣù ni mò ń ṣe tán fún mi sálárì yìí. Tí sálárì mi bó ṣe kéré yẹn tí mo fi ń manage yẹn, Ọlọ́run mi ò sí ní kàtígórì ẹ̀. Tó bá níyàn ò sí kàtígórì èèyàn, wọ́n kò ń ṣe age nìkan. Díẹ̀ máa fi sọ pé òun ò sí ní kàtígórì èèyàn. Kò ń ṣe pay by richness, pé bóyá owó ni wọ́n fi sọ pé òun ò sí kàtígórì èèyàn. Ṣé orí nǹkan tó ń pè ní IQ? Ṣákírù Ọ̀kanlọ́mọ ò ní. Ó wà intelligent. Ṣé orí èèyàn ò kàwé kò sọ pé kó má gbọ́n. Ó kàwé kò sọ pé kó má gbọ́n. Ṣákírù Ọ̀kanlọ́mọ, ìdí tèmi àti ẹ̀ ò ṣe sí kàtígórì nìyẹn. Ó ní nǹkan tó ń pè ní IQ. Ó kí ń apply wisdom pẹ̀lú nǹkan tó bá fẹ́ ṣe àbí tó bá ń sọ. Ó kàn ṣe gìrà. Jẹ́ kí n sọ wọn kọ́ fún ẹ Ṣákírù Ọ̀kanlọ́mọ. Wọ́n ní alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́, ikú ń pa bèlè ń ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. Ṣó ti rí báyìí? Ṣákírù Ọ̀kanlọ́mọ, àwọn MC náà tán já ẹ kulẹ̀, tán já ẹ sí kọ́tátò. Àsáyìndé tó rò pé ó máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀, bóyá kó fi padà, tó jẹ́ pé bóyá àánú kan ló ń wá látọ̀dọ̀ ẹ̀ tó rí. Tí K1 the ultimate náà já ẹ kulẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní bu. Èèyàn kí ń rí àti bẹ́yẹn. Ṣorí tó bá ń wá request, tó bá ń bèèrè nǹkan kan lọ́wọ́ èèyàn tó fẹ́ kó ṣàánú ẹ, tí ò bá ṣàánú ẹ, yín ò mean pé kó máa ta sẹ́niyẹn rọ̀f àbí kó máa bu, àbí kó máa bá image ẹ̀ jẹ́.
ẹni tó bá béèrè àánú lọ́wọ́ ẹ̀ tí ò bá ṣe fún ẹ Ọlọ́run rán sí ẹ nìyẹn kò kí ń ṣe dandan ló fi lè expect pé ibi tó expect àánú sí àfi dandan kan ṣe fún ẹ ẹni tó bá request nǹkan lọ́dọ̀ àbí tó wọ́n nǹkan lọ́dọ̀ tí ò bá ṣe fún ẹ gbàpọ́ Ọlọ́run rán sí ẹ nìyẹn ọ̀ tí ò bá ṣe fún ẹ lẹ́ni ó lè ní mind àti ṣe fún ẹ lọ́la bẹ́ẹ̀ tó bá ti fi èní ba ọ̀la jẹ́ ọ̀la tó yẹ kó ṣe fún ẹ náà ò lè rí nǹkan kan Ṣakiru Okanlomo ó wà daft gan you are very very daft o ò ní èèyàn kankan lẹ́gbẹ̀ẹ́ tó lè máa advise ẹni o ò léèyàn kankan lẹ́gbẹ̀ẹ́ tó lè máa control ẹ tó lè fẹ́ ṣe nǹkan tó lè sọ pé no wọ́n ń ṣe báyìí ló ṣe máa ṣe àbí nǹkan tó fẹ́ ṣe yẹn dá but ọ̀nà báyìí ló lè gbà ṣe tó máa wà presentable now ó ti di use and dump and precise ìwọ gbogbo ló use ara ẹ it's not that pé bóyá àwọn MC Oluomo ló use ẹ MC Oluomo from the beginning they are not ready to use you for anything you use yourself you call yourself a dog ìwọ ló pera ẹ lájá fún wọn tó lè lọ máa pẹran wá fún wọn torí ẹ̀ làwọn náà ṣe mú ẹ ní mú ajá pé ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa pariwo fún wa bó ṣe ń pariwo yẹn ẹ jẹ́ kó bójú àwọn tó fẹ́ bàjẹ́ ó mójú tán fi rí ẹ ṣó láti ìgbà tó ti wò ó pé ó mọ Ìgbòho nígbà tí ó nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ìgbòho right ẹnìkankan ò mọ̀ kò yí anybody ò mọ̀ ń gbà yẹn sórí immediate effect tó ti betray Ìgbòho làwọn MC gangan nígbà tó sọ́ra ẹ̀dá já wọn làwọn náà ti wò ó pé ọmọ tí ò gbọ́n ṣáwàlẹ̀ lè fẹ́ lò àbáwàlẹ̀ lè fẹ́ enter tó jẹ́ pé at last ó máa fàwa náà fẹ́ kọ́ bọ́dì àwọn MC kan wọ́n ra dẹ́ sí ẹ ọ́n wù ẹ ni a betrayer will always be a betrayer betrayer will always be a betrayer kò sí nǹkan tó ń pọ̀ dalẹ̀ ọ̀dàlẹ̀ lọ́dàlẹ̀ máa jẹ́ ọmọ pé nǹkan tó ṣe fún Ìgbòho ó lè ṣe fáwọn náà àwọn MC mọ́ the same thing gbogbo ẹ̀yin tẹ́ dalẹ̀ Yorùbá nation pátápátá tẹ́ ń gba owó àbí tọ́yìn sátìyín sínú Yorùbá nation láti wá dàrú they know pé betrayer níyín majority yín lẹ́ ń sunkún lẹ́ ń kélé ní majority yín lẹ́ ń regret action yín lónìí yìí why mainly because wọ́n ti lò yín wọ́n dẹ̀ ti dà yín nù use and dump náà fi yín ṣe torí wọ́n mọ̀ pé àwọn ò lè fún yín láyè lọ́dọ̀ wọn tí ò yé yín nìyẹn n tó ti mú yín tẹ́ ti betray àwọn tó fọkàn tán yín wọ́n mọ̀ pé táwọn bá gbà yín láyè lọ́dọ̀ àwọn ẹ má betray àwọn náà nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tí ò yé yín nìyẹn majority yín wọ́n ń ṣe pé ẹ ṣiṣẹ́ fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú ti dà yín nù aṣíwájú òye ti yín rò mọ́ because aṣíwájú mọ̀ pọ̀ dàlẹ̀ ní ẹ̀yin tẹ̀lé MC láti ṣiṣẹ́ fáṣíwájú because MC mọ̀ pé ọ̀dàlẹ̀ ní yín tó bá fún yín láyè láti pé kẹwàá pẹ̀lú òun ó mọ̀ pé máa betray òun náà bẹ́ẹ̀ ṣe betray àwọn tó fọkàn tán yín nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ bá mọ̀ tí gbogbo yín expect after the election after inauguration ẹ rí pé ẹ rí ẹ ṣe wá padà wá ń sìn ẹ lè rí bí gbogbo àwọn omíyalé awíkoko àǹkó tí gbogbo yín ṣe wá ń bẹ̀bẹ̀ ń sìn ń tẹ́ expect ṣe tẹ́ ṣe lọ́bẹ̀ tẹ́ ṣe betray Yorùbá nation ẹ lè rí wọn lè fún yín ẹ lè ní chance ń bẹ mainly because wọ́n ti mọ̀ pé betrayer nìyí and betrayer will always be a betrayer wọ́n mọ̀ pé táwọn bá fún yín láyè lọ́dọ̀ àwọn ẹ máa pàpà dà wọn náà ní ọmọ pé jẹ́ tó wà lára yín nìyẹn ẹ jẹ́ kẹ́ dalẹ̀ kẹ́ betray kẹ́ bite ìka finger tó ń fìdí yín ìka tó ń fún yín lóúnjẹ kẹ́ gẹjẹ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí lẹ expect Okanlomo ó bá ṣe jẹ́jẹ́ Ìgbòho kí ń ṣe ní àrífín Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà òun ṣe ní àrífín look èmi gangan sọ fún ẹ Okanlomo nǹkan tí ò yí ẹ pọ̀ ju nǹkan tó yí ẹ lọ máa gbọ́ kẹ́msì náà máa gbọ́ kókó gbogbo yẹn máa gbọ́ ó yàtọ̀ síra wọn sí ìgboro tout ó yàtọ̀ sí jagunjagun ọmọ ìgboro yàtọ̀ sí jagunjagun tàbádà ń ṣègboro ìgboro yàtọ̀ sí jagunjagun
Let me give you an instance. See àwọn sójà tẹ́ ń wo uniform man. If you kill a uniform man, tó bá pa uniform man kan, is as equal as you kill 250 civilians. Tó bá ti pa uniform personnel kan, is as equal as you kill 250 civilians. Bó ṣe rí nìyẹn, tó bá ti pa èèyàn kan, tó pa uniform èèyàn kan, ó túmọ̀ sí pé ó ti pa aráàlú 250. So the same thing. So tó máa sọ̀rọ̀ jagunjagun ẹyọ kan péré. Jagunjagun tó ń pè ní jagunjagun ẹyọ kan péré tẹ́ ń wò nílẹ̀ Yorùbá. Kò kí ń ṣe ẹgbẹ́ 400 people. Jagunjagun ẹyọ kan péré kò ń ṣe ẹgbẹ́ 400 people. Sórí ìgboro yàtọ̀ sí jagunjagun. Ìgboro lẹ́mc Oluomo. Ìgboro ní Koko Zaria. Ìgboro làwọn tó pera wọn ní national upper kankara garage. Ìgboro lẹni tó ń jà pẹ̀lú ẹ̀ṣẹ̀ jẹ́ ká yẹ̀ṣẹ́ síra wa. Ìgboro lẹni tó ń jà tó ń fọ́gò àbó ń yàdá. Ṣùgbọ́n jagunjagun ò ń jàjà gboro. Because tẹ́yìn ìgboro 20 bá fèsì jagunjagun kan á finish gbogbo yín dànù. Ìgboro 20 tẹ́ bá fèsì jagunjagun kan kò gbà ní 2 to 3 minutes láti fẹ̀yìn gbogbo yín lélẹ̀. So Ṣakiru bó ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí gan ò kì í ṣe gboro. Ẹni tó bá jọmọ gboro máa já, ó máa wake up. Èyí tó ń ṣe ti sọ́pọ̀ ó ṣò pé ò kì í ṣe gboro. Tó bá jẹ́ gboro ni ó máa wake up. Ó ní máa ṣe làúlàú, ó ní máa bẹ́ bó ṣe ń bẹ́ yẹn, òun bẹ́ ni náà, ṣó mọ̀ pé òun bẹ́ ni. Ṣó ti rírò àwa yìí? Ṣó rẹ́ mi tí mo dúró yìí? Tó bá ní gboro, mo dọ́mọ gboro mọ̀. Ó yẹ, bẹ̀tẹ̀ mi ò pera mi ò ń ṣe gboro. Ó ti yẹ èmi ò kí ń ṣe gboro. Jagunjagun lèmi, ajìjàngbara lèmi. Torí ẹ̀ ni mo ṣe tẹ̀lé Ìgbòho tán. Kò yẹ téèyàn bá rí èèyàn tó jẹ́ pé ohun tó wà lára ẹ spirit nǹkan tó ń ṣe nǹkan tó ń control ẹ bó ṣe wà. Tó bá rí aṣíwájú tó jù ẹ lọ tó jẹ́ pé bó ṣe ń ṣe ẹ gangan lẹ́ni yẹn ń ṣe ló ń act. Mentor mi leléyìí bí Ìgbòho ṣe jẹ́ sírú èmi yìí nìyẹn. So ìgboro yàtọ̀ sí jagunjagun. Okanlomo tá bá sọ̀rọ̀ gboro gan ó sínú gboro. Tí n bá fẹ́ lo ti gboro level fún ẹ ṣé mọ̀ pé mo ti sọ́rí. Pé gbogbo làwùlàwù tó ń ṣe yìí Ọlọ́run èmi àti ẹ wọ́n nà wọ́n ṣe bí Nàìjíríà ló wà ń sìn. Ẹ pé bá mi share ẹ kó dọ́dọ̀ Okanlomo. Nàìjíríà ló wà ń sìn. I dare you challenge me. Ibo ló ti fẹ́, ibo ló fẹ́ sí ní gbogbo gboro Èkó anywhere in Lagos. Kọ fún mi ní dé. Kọ gbá mi lágo. Pé o fẹ́ show talent yẹ o, ìwọ ìgboro ní ẹ o. Okanlomo, I bet it with you. I swear with my life. I swear to God Almighty. Okanlomo will take me 2 to 3 minutes. Ó máa jẹlẹ̀. Ó kàn pariwo ni. Àgbà tó bá lómi inú ń pariwo. Kí ló tó ń pariwo? Ìwọ this, ìwọ that. Ta ni ẹ́? Àwọn ọmọ ìgboro dára wọn mọ̀. Àwọn tó jọmọ ìgboro wọ́n dára wọn mọ̀. Àwọn tó jọ̀gánù ìgboro wọ́n dára wọn mọ̀. Àwa dẹ̀ mọ̀ wọ́n. But má ta sáwà rough. Fún wa lọ́nà tiwa ká máa lọ. Àwa náà máa ṣe kíni? Àwa náà ò ní ta sí anyhow. Ṣùgbọ́n tó bá gbé wá, wàá mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀. Tó bá ní ìwọ ìgboro tó bá bẹ́, wàá mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ bí yẹ̀pẹ̀. Ó rí pé bóyá ń ṣe bí wèrè tó ń ṣe bí ajá. MC gan ò rí ti ẹ̀rọ. MC ò wọ̀ ọ̀dọ̀ ẹ. Torí wọ́n ti mọ̀ pé ṣe bọ́ ẹ̀yẹn oníràdàràdà ni ẹ fílẹ̀ kó máa pariwo ẹ̀. Bẹ̀tù ń sìn ẹ̀rù ń bà ẹ́ láti ta sí MC láti sọ pé fẹ́ bojú ẹ̀ jẹ́ torí nǹkan máa ṣí ẹ́.
wọn fi gbogbo ariwo tó ń pa yẹn, gbogbo tó ń expect lọ́wọ́ wọn tó rí yẹn, ìwọ kan ta sẹ́m sí o mọ̀ pé tó bá ta sí wọ́n máa mú ẹ sọ́wọ́. Ó ti wọ́n pé Ìgbòho kò kú síbẹ̀ ṣe lè sọ̀rọ̀ sí tó kò ní fèsì, kò síbẹ̀ ṣe lè sọ̀rọ̀ sí tó ó kàn máa ignore pé àgbà ló ń gbà, ó dẹ̀ mọ bóun ṣe tó. Ó yẹ òótó orí èkánná Ìgbòho òótó, torí ẹ̀ ní Ìgbòho ṣe ń wẹ̀ ó ń wò pé bó lòun fẹ́ báwí lára ẹ̀, kí lòun fẹ́ báwí lára ẹ̀, bó lòun fẹ́ dìmú lára ẹ̀. Ó ní ó kéré sẹ́ni tí Ìgbòho máa dá lóhùn. Ó mọ̀ pé àwa yìí gan, èmi gan ti gbọ́rọ̀ ẹlẹ̀, mo ti gbé mátà ẹlẹ̀. Àánú ẹ̀ kàn tún ṣe mí ni mo jáde pé jẹ́ kí n bọ́mọ yìí sọ̀rọ̀. Ṣákírù Ọ̀kanlọ́mọ yìí, irú èmi yìí gan ó tó mi fèsì ó kéré, ká má ti wá sọ pé máa ta sí Ìgbòho bàbá father of all father. Kí ló ṣe ẹ́? Àwọn MC gan, àwọn gan mọ̀, kálukú ló mọ̀, anybody mọ̀ bí tó ń belong sí. Ṣákírù kò ń ṣerú ẹ, kò ń ṣerú ẹ. Ṣákírù ẹ pín, ẹ sọ fún, ẹ bá mi share ẹ̀, ó kéré gan. Bẹ̀ tó bá wá fẹ́ tẹ́ o, tí fídíò yìí bá kàn ẹ́ lára, kàn gbá mi lágo, àbí kò kàn ṣe fídíò fún mi kí n rí pé òkè o, lọ́jọ́ báyìí, nígbà báyìí, lásìkò báyìí, kémi àti ẹ pàdé anywhere in Lagos, mú choose ibì kan tó bá ń wùn ẹ́ lẹ́kọ̀ọ́, torí kò síbi tọ́wọ́ ọjà ẹrin tèmi ò dé. Pé ó tiẹ̀ fẹ́ mọ̀ mi, ó fẹ́ fèsì mi one on one, ó fẹ́ gbé mi wò. Ọmọ kan try ẹ̀ kó wá rí outcome ẹ̀. Tó bá náà ń jìjàgbara, bọ́n ṣe ń jìjàgbara kọ́ ní ìbọn, bọ́n ṣe ń ṣe kọ́ ló ń ṣe yẹn. Tó bá fẹ́ fight fún nǹkan, bọ́n yín fight fún nǹkan kọ́ yẹn. Ṣe bọ́ra àwọn táwa tẹ̀lé, àwọn onílàkàyè, àwọn ọlọ́gbọ́n, àwọn olóye, orí Ìgbòho náà, orí Professor Banji Akintoye, yàtọ̀ sáwọn ọ̀dàlẹ̀ tó wà láàrin wa táṣìírí wọn ti tú, tó wọ́n bẹ̀bẹ̀ ń sìn. Irú gbogbo àwọn awíkoko, irú wọn tẹ́ bá fún wọn láyè padà kan tó wá jọyìn wa, kò sí nǹkan tó máa ṣe ju pé wọ́n máa tún fi mú fílẹ̀, wọ́n á wo gbogbo àṣírí nǹkan tó ń lọ, wọ́n á tún pàpà tú síta, wọ́n á tún pàpà betray náà ní ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́. Betrayer will always be a betrayer, that is it. Bẹ̀jàngbára tí Yorùbá nation táwọn ń jà, kò sẹ́ni tó máa dí wa lọ́wọ́, kò sẹ́ni tó máa dí wa lọ́wọ́. Ètò ń lọ báwọn bàbá ṣe ń ba lọ. Àwa ò against Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí president Nàìjíríà, kọ́ máa báṣẹ́ tí wọ́n lọ mọ́ ṣe ń ba lọ, ṣùgbọ́n táwa ń béèrè tó lè ṣe wá láǹfààní ayérayé, tó lè ṣe ilẹ̀ Yorùbá àti gbogbo ọmọ Yorùbá láǹfààní ayérayé, òun làwa ń béèrè yẹn, which is Yorùbá nation. A dẹ̀ máa gbà á, a máa gbà á. Bọ́lá Tinubu wà fún democracy wọn Nàìjíríà, àwọn náà fight fún ni. Ibi tí Jagaban wà lénìí, tí Jagaban di president lénìí, Jagaban náà fight fún pẹ̀lú àwọn kan ni. Lọ́lọ́run ṣe ní kí Jagaban náà wá máa jèrè iṣẹ́ ẹ̀ lénìí. Yorùbá nation táwọn náà fight fún, ẹ̀tọ́ wa ni láti fight fún. A dẹ̀ máa achieve ẹ̀. Bó ṣe rí nìyẹn. Àbí torí pé Abiola ò débẹ̀, wọn ò jẹ́ ká on deny on foil the election Abiola, tí General Babangida tó àná election Abiola June 12. Òun ló ṣokùnfà tí gbogbo àwọn Jagaban, àwọn Bọ́lá Ahmed Tinubu, Chief Bọ́lá Ìgè, to be blessed memory, Ayọ̀ Adébánjọ, Baba Abraham Adesanya, gbogbo wọn náà ṣe fọ́ọ̀mù Nàdẹ́kò ní 1994. Nàdẹ́kò yẹn tán fọ́ọ̀mù yẹn, Nàdẹ́kò yẹn làwọn fi jìjàngbara fún democracy, pé true democracy làwọn fẹ́ ní Nàìjíríà. Nígbà táwọn náà bẹ̀rẹ̀ ńgbà yẹn ó tough, àti gbà yẹn tán ti bẹ̀rẹ̀ Nàdẹ́kò yẹn, tèmi ti ń gbórúkọ Bọ́lá Ahmed Tinubu, òun lèmi ti tẹ̀lé wọn, mo ti nífẹ̀ẹ́ wọn tán, because mo máa ń like oníjàngbara gan, nítorí pé spirit tó wà lára tèmi náà nìyẹn. Mo máa ń like ẹni tó bá ń fight for right, mainly because spirit tó wà lára mi nìyẹn. Òun wá ṣe follow up gbogbo bí àṣẹ ìjọba bá ṣàyẹ fẹ́ bó ṣe ń lépa wọn láti pa wọn, bó ṣe escape, bó ṣe lọ ń sọ̀rọ̀ ní BBC radio ní London, gbogbo ẹ̀
ní máa ń ṣe follow up ńgbà yẹn mo ti ní passion fásiwájú Bọ́lá Ahmed Tinubu tán. ó nígbà tí democracy pàpà wá dé ní 1999 òun ni gbogbo ayé sọ pé yes nígbà tán nominate aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé yes mo ti wò pé bàbá yìí ni máa tẹ̀lé tán àtìgbà yẹn láti ń tẹ̀lé wọn bọ̀ àtìgbà yẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èwo irú wọ Ọ̀kanlọ́mọ ìgbà wo ni wọ́n mọ̀ kí ló mọ̀ tó ń pè politics gan kí ló mọ̀ tó ń pè politics nígbà tí Bọ́lá Ahmed aṣíwájú Tinubu tó ti wá jẹ gọ́fúnà lẹ́kọ̀ọ́ ibo ni wọ́n wà ń gbà yẹn where were you ta ni ẹ́ ta ló mọ̀ kò lu ẹ lọ́yọ̀ọ́ passion èmi ti ní fásiwájú Bọ́lá Ahmed Tinubu láti 1994 tán ti dáná àdẹ́kọ̀ọ́lẹ̀ tí mo ti ń gbórúkọ wọn. ẹ ṣèrántí gbogbo àwọn tó ń dáná àdẹ́kọ̀ọ́lẹ̀ majority of them náà ṣì wà láyé lénìí. àwọn Ìgbò díẹ̀ wà nù wọn àwọn Haúsá díẹ̀ wà ń bẹ̀ Yorùbá ló pọ̀ jù nínú àwọn tó dáná àdẹ́kọ̀ọ́lẹ̀ káwọn pé Yorùbá gangan ló fọ̀ọ̀mù ẹ̀. àwọn tó jẹ́ signatories sínú àdẹ́kọ̀ọ́ngbà yẹn they were 49 in number. The funding signatories to NADECO as at 1994 they were 49 in number. ibẹ̀ làwọn bàbá gẹ̀yẹ Chief Michael Adékúnlé Ajásin ibẹ̀ ni gbogbo wọn wà. Major General Adéyínká Adébáyọ̀ retired ibẹ̀ ni gbogbo wọn wà. Chief Bọ́lá Ìgè gbogbo wọn ní NADECO. Dr. Bẹ́ẹ̀ Kọ́rasán Kútì, Reverend Túnjí Adébíyì, Chief Adéọjọ́ gbogbo wọn nígbà yẹn, Chief Olúfàlàyé, Abraham Adésànyà, wọ́n pọ̀ bẹ́ẹ̀ Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà lógùn state, Dr. Wahab Dosunmu gbogbo wọn, Ọ̀túnba Abọ́yadé Cole gbogbo wọn ni mo lórúkọ wọn tó jẹ́ pé mo in fact majority of them like that. àwọn Yorùbá ló pọ̀ jù ń gbà yẹn they were 49 in number to the signatory to NADECO's funding of NADECO. ìjàngbara yẹn ibi tó lead sí fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè ní èrè ẹ̀ náà jẹ́ yìí. ìjàngbara títí wa òun ni pé n tó ń pè Nàìjíríà yẹn sẹ́ kò exist mọ́ kò dẹ̀ lè pay wa. òun la fi stand lórí pé Yorùbá nation là wá fẹ́, orílẹ̀-èdè tiwa òun la fẹ́. ẹ wo struggle tí Bọ́lá Ahmed tí wọ́n struggle kí Nàìjíríà lè dancing. Bọ́lá Ahmed Tinubu mọ̀ power wò against wọn, wọ́n mọ̀ power ta gbé Yorùbá nation dání, wọ́n mọ̀ pé against ambition àwọn, ṣùgbọ́n nǹkan táwọn pariwo gbà yẹn ni pé ẹ jọ̀ọ́ gbogbo ntọ́lọ́ fún yín knowledge, intelligent, vision tọ́lọ̀ fún yín yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa gba orílẹ̀-èdè Yorùbá kẹ́ wá jẹ́ president wa. tó máa ń sọ in time of politics you know it well. Bọ́lá Ahmed Tinubu knows it well. àwọn ò against ambition wọn pé kán má dó lórí, but Nàìjíríà yẹn gangan làwa ò fẹ́ mọ́. orílẹ̀-èdè Yorùbá yẹn òun la fẹ́. ẹ wo gbogbo struggle tán struggle sìn, a rí pé wọ́n fẹ́ ṣe Nàìjíríà yẹn kó lè dáa, ṣùgbọ́n gbogbo opportunity tán ní ọdún 4 àbí 8 ni. gbogbo nǹkan tó bá wá ṣe yẹn náà ṣe tó bá fẹ́ kúrò ń bẹ̀ àwọn north náà máa tún zone president sí náà. ṣé wọn ní bá gbogbo ẹ̀wọ̀n ní dojú ẹ̀rù ni and precise. ẹni tí ó ṣe Nàìjíríà constitution ṣe pàtàkì kẹ́ kọ́kọ́ change ẹ̀. Yes, ó lè wà nínú agenda wọn náà láti change the constitution, but the best thing ó ní pé kí Yorùbá dá dúró, ká ní nation tiwa. àwọn intelligent people, àwọn intellectual people, àwọn well-know tó jẹ́ pé wọ́n mọ̀ lú ṣe, tó brilliant, they know 1+1, they know +2+2. wọ́n mọ̀ téèyàn ṣe ń ṣèlú tó ń ṣe ń da, wọ́n mọ̀ téèyàn ṣe ń ṣe orílẹ̀-èdè torílẹ̀-èdè máa ṣe ń lógo. orílẹ̀-èdè bẹ́ẹ̀ làwa fẹ́, nǹkan táwa fẹ́ nìyẹn tó jẹ́ pé ọkàn everybody máa balẹ̀.
ọkàn everybody máa balẹ̀. Irun tí Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe bẹ́ẹ̀ máa ṣe tó ń try sìn láti máa ṣe sí Nàìjíríà. Ẹ wo irú loan tó gbé jáde, student loan yẹn. Yes, some country in Europe wọ́n ń ṣe, America ń ṣe. Báwo ni Yorùbá ṣe dùn tó kó jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá la ní kí wọ́n máa gbèrú àwọn program yìí jáde. Káwá sọ pé orílẹ̀-èdè Yorùbá ò ní tayọ lágbàáyé. Ó máa tayọ, ó máa lórúkọ, ó máa lókìkí. Nǹkan táwa fẹ́ nìyẹn. Ẹ ṣe fún wa. Àwa ò nítorí pé aṣíwájú ti di president Nàìjíríà káwá gbé ìjàngbara Yorùbá nation sílẹ̀. N tó bá ti máa wá síwájú láyé ìgbà tí wọ́n bẹ̀rù pé ìjọba kakí, ìjọba ológun ló wà ń bẹ̀, tí wọ́n ń jà fún right. Kí ló fẹ́ mú àwa ń sìn táwa fẹ́ bẹ̀rù táà nílé jà fún right wa? N tó ti máa síwájú tí ò kú nígbà náà, àwa náà ò ní kú láṣẹ Ọlọ́run. N tó ti máa wá síwájú tó jà fún democracy, tí democracy yẹn wá pàdé, bó tilẹ̀ pé democracy yẹn ò pay wa, tí aṣíwájú dé pàpà wá di president nínú ìjọba Nàìjíríà tán fight fún democracy yẹn, àwa náà ìjàngbara tá à ń jà yìí ó ti sọ pé lọ́jọ́ kan a máa achieve ẹ̀, a dẹ̀ máa jèrè ẹ̀. So kí la fẹ́ bẹ̀rù fún? Ẹ wá, ẹni tó bá máa joyin inú àpáta ò ní wẹnu àké o. Ọmọ Yorùbá má ṣojo, ọmọ Yorùbá má mikàn, ọmọ Yorùbá má bẹ̀rù. Ẹni tó bá máa joyin inú àpáta kò kí ń wẹnu àké. Àmọ́ is a very rough and tough road ní láti achieve nation. But a máa gbà á. Don't lose hope. Gbogbo ọmọ Yorùbá tàtà, ẹ má lose hope. Ẹ má lose hope pé torí pásíwájú ti di president, ṣé kí ní ilé possible mọ́? Pé wọ́n á tún máa béèrè pé kí la tún jà sí, ṣèbí ẹ fẹ́. Lóòótọ́ ni ìjàngbara títí wá lórí Yorùbá nation yẹn, òun ló help aṣíwájú tó fi di president Nàìjíríà. Ọlọ́run súnmọ́ bí láì làzílá wà. Ká ní òun ṣe pé àwọn ọmọ Yorùbá à ń béèrè fún separation, à ń béèrè fún Yorùbá nation ni. Yorùbá nation tá à ń béèrè fún àti movement gbogbo àwọn Akintoye tó ń ṣe tó ń rí pa àti go far lágbàáyé lórí pé a fẹ́ divide, a fẹ́ kúrò nínú Nàìjíríà. To God who made me, òun ni ò jẹ́ kí àwọn people yẹn, àwọn nọ́dánà yẹn, nǹkan tí ò jẹ́ kán ní choice mọ́ nìyẹn ju pé kán submit fáṣíwájú kó di president lọ, so that láti calm gbogbo scenario yìí down. Ìjàngbara táwọn ṣe Yorùbá nation tá à ń béèrè fún, òun ló ẹ̀ fáṣíwájú. Yes, gbogbo ẹnu mo lè fi sọ. Tọ́lọ́run fi sọ pé wọ́n débi tán dé yẹn. So báwo náà ṣe máa wá débẹ̀ tán tá máa wá relent? A lè relent tó túmọ̀ sí pé nǹkan tá à ń ṣe ní mínì. Yorùbá nation tá à ń béèrè yẹn ó ní mínì, ó ní rí mínì, ó ní good mínì, ó ní benefit. Ó stand like iron, ó stand like a rock, tí ò sí nǹkan kan tó máa bí wó. Wọ́n mọ̀ pé ó ní mínì, wọ́n mọ̀ pé nǹkan gidi ni, wọ́n mọ̀ pé a máa achieve ẹ̀. Gbogbo ọgbọ́n tó agbọ́n àrékèrèkè nìkan náà ń dà láti delay ẹ̀ ni, kò ń ṣe láti eradicate ẹ̀. They can never eliminate Yorùbá nation. We are going to achieve it. Gbogbo ọmọ Yorùbá, ẹ má ṣojú, ẹ má mikàn. Ibi tá a bá dé yìí, a ṣì ń continue ni. Tó bá ti tásìkò, táwọn bàbá Professor Banji Akintoye bá ti sọ pé ó yá, táwọn bàbá Ayílógé bá ti sọ pé ó yá, tó lóyè Sunday Igboho bá ti ló yá, ó yá ẹ̀yin tèmi, ẹ yá ẹ̀yin ọmọ mi. Let's go there. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ awareness wa, ká bẹ̀rẹ̀ campaign wa padà. Ọmọ ó ti yá wa. Anytime tó bá ti ló yá ó yá wa, kò sí bẹ̀rù kankan, kò sí fòyà kankan. Ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn rárá. Gbogbo ẹ̀yin oníjàngbara agitate fún Yorùbá nation, gbogbo ẹ̀yin agitators, ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn àtọ́làtọ̀. Bó ti gbogbo àwa tá jáde boldly, àti gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tó jẹ́ pé ẹ lè jáde boldly, bẹ̀tẹ̀ ń fún wa ní backup.
behind the scene ẹ fún wa ní backup secretly, ẹ fún wa ní backup spiritually. Ẹ má kárí ọkàn, ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ní agbára Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àánú Ọlọ́run, pẹ̀lú wíbẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run, Yorùbá nation ó máa di múmúṣẹ, ó máa wá sí múṣẹ, a máa gbà á láṣẹ Ọlọ́run. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ ní kú, ẹ ní rùn, àìsàn ò ní ṣe yín. Ṣùgbọ́n Yorùbá nation ó di gbígbà o, dandan ni. Torí mi gangan mo rí pé tó wà lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu ó gbé Nàìjíríà dání sọ́wọ́ ọ̀tún, ó mú Yorùbá nation dání sọ́wọ́ òsì wọn. Mo rí nǹkan méjì lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n mú Nàìjíríà dání sọ́wọ́ ọ̀tún, wọ́n wá mú Yorùbá nation dání sọ́wọ́ òsì. Tẹ́ ẹ bá jẹ́ kí n rí ṣe, tẹ́ ẹ bá gbógun tì mí gbogbo ẹ̀yin kàbá yìí. Wọ́n dúró pé kí Nàìjíríà remain one, kí unity wà, káwọn dẹ̀ try best àwọn láti eradicate poverty ní Nàìjíríà. Wọ́n wá gbé Yorùbá nation dání sọ́wọ́ òsì. Tẹ́ bá dìtẹ̀, tẹ́ bá ní mi ò ní rí ṣe, tẹ́ bá gbógun tì mí, tí gbogbo ẹ bá fi lọ ń dàrú, Bọ́lá Ahmed Tinubu náà ready pé kí gbogbo ẹ̀yà divide, kí ìran Yorùbá máa kó lọ dá dúró. Ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu, ó yé yín o, ó yé yín dáadáa. Ó yé yín dáadáa. Gbogbo àwa Yorùbá nation ń ṣọ̀tá yín o. A kì í ṣe ọ̀tá yín. Àwa náà ti tẹ̀lé yín títí kó tó di pọ́rọ̀ Yorùbá nation dé. Nígbà tí Yorùbá nation dé, la rí pé Yorùbá nation yẹn òun ló pè gbogbo ọmọ Yorùbá. Òun nìtura máa fi wà fún wa ju politics tá a gbé dání lọ. Kò ń ṣe pa hate yín. A ti ń tẹ̀lé yín bọ̀. Mo dìbò fún yín 1999, mo dìbò fún yín 2003, mo dìbò fún Fáṣọlá 2007. Nígbà tó tún di 2011, mo dìbò fún Fáṣọlá. Nígbà tá a bá nífẹ̀ẹ́ yín ni, nígbà tó di 2014, 2015, tẹ́ tó mú Buhari fún wa, tẹ́ mú Buhari wá fún wa, a tún gbà tọwọ́ tẹsẹ̀, a tún dìbò fún un. Kẹ́ lè mọ̀ pa nífẹ̀ẹ́ yín, tí yín la ṣe, ẹ̀yin la tẹ̀lé. Ṣùgbọ́n gbà tí Yorùbá nation dé, a rí pé bí Nàìjíríà ṣe ń lọ, kò dá mọ́, kò dẹ̀ lè dá bàbá, ẹ má jẹ́ àtànra wa. Ó ti dẹlẹ́yàmẹ̀yà, ó ti di pé kíkálukú roko sọ́dọ̀ ara ẹ̀. Torí ẹ̀ la wá sọ pé Yorùbá nation is the only way. Ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa. Kí ẹlẹ́kọ̀ọ́ kó mú ẹ̀kọ́ ẹ̀ dání. N ta fẹ́ nìyẹn o. Ó dẹ̀ yé yín Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tán láwọn jáde kúrò ní Yorùbá nation àbí tẹ̀yìn side betrayer ni wọ́n, tẹ̀yìn gan ò lè bá wọn ṣe, tó náà máa betray yín. Ẹ̀yin fúnra yín Bọ́lá Ahmed Tinubu, ẹ dá àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá mọ̀. Tí Sunday Igboho jẹ́ kan lára wọn, tí Professor Banji Akintoye jẹ́ kan lára wọn, táwọn bàbá Ayílógé jẹ́ kan lára wọn, àti gbogbo àwọn ìyá wa bẹ́ẹ̀, àwọn bàbá wa bẹ́ẹ̀, àti irú àwọn tó fi dórí irú àwa yìí. Jẹ́ pé ibi tá a bá ti stand sí la stand sí. Bọ́lá Tinubu ẹ̀yin, irú èmi yìí gan ti ń bá bọ̀ láti 1994 lórí ìjàngbara tẹ́ ń jàǹgbà yẹn, kẹ́ tó pàpà di gọ́fúnọ̀ tá a tẹ̀lé yín tán. Ṣùgbọ́n gbà tí Yorùbá nation dé ní 2019, 2020, especially let me say 2020, ni gbogbo wa sọ pé yes, eléyìí ló lè pe gbogbo ọmọ Yorùbá. Eléyìí lọ́nà àbáyọ sí ìṣòro ìran Yorùbá. So Bọ́lá Ahmed Tinubu, ó yé yín o. A kì í ṣọ̀tá yín. Ẹ ṣe ń tá a fẹ́ fún wa. Tó bá yá, àwọn bàbá máa bá yín jókòó láti dialogue. Àwọn Professor Banji Akintoye àtàwọn àgbààgbà wọ́n bá yín dialogue. Àwọn lẹ́tà tó ń sẹ́ǹsì yín, àwọn meeting tó bá fẹ́ bá yín ṣe, ẹ listing. President Bọ́lá Ahmed Tinubu, ẹ listing. Ẹ má ta ìran yín lọ́pọ̀. Ọmọ ọkọ ní ẹ̀ ń ṣe ọmọ àlè. Àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá, a mọ̀ pé àwọn náà, àwọn kan ọ̀pọ̀ nínú wọn náà support Yorùbá nation pé ká dá wà. Ṣùgbọ́n option náà fi sí. Option ni. Ṣé rò pé àmọ́ ni? Ṣé rò pé àmọ́ tó bá jẹ́ pé ìjọba Nàìjíríà ò gbé ìjọba fún yín? Ṣé rò pé àmọ́ pé àwọn lọ́balọ́ba gan wọ́n ti gbé Yorùbá nation dání pé yes, àwọn máa lọ jà fún Yorùbá nation ni? So kí wá ló ṣẹlẹ̀? Ẹ má jà máa tọra wa náà, gbogbo alámọ̀ òtítọ́ náà. Àmọ̀ òtítọ́ Bọ́lá Ahmed Tinubu, àmọ̀ òtítọ́. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba yẹn rò pé àmọ̀ òtítọ́ náà. Kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé Yorùbá nation yẹn ò wù yín? Ó wù yín náà. Option lẹ́ ń fọ̀rọ̀ Nàìjíríà, lẹ́ ń fọ̀rọ̀ Yorùbá ṣe, ẹ gbé Nàìjíríà dání.
ẹ̀yin dẹ̀ mọ̀ ẹ̀yin gọ́gọ́ fúnra ara yín, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo yín fúnra ara yín mọ̀ pé Yorùbá nation is the only way. Bẹ́ẹ̀ ṣáà wò pé politics yìí ẹ̀kọ́ owó yìí kíníkan kò yẹ kó rí bẹ́ẹ̀ náà, kò lọ títí ẹjọ́. Ẹ wo gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi, mo kí gbogbo yín pátápátá. Jẹ́ ti gbóhùn mi ti pẹ́, mo kí everybody, mo kí yín both Nigeria and diaspora, mo kí gbogbo yín pátápátá. Àṣeyè la máa ṣe láṣẹ Ọlọ́run, àlùyọ la máa lu àní lu àlùwọlẹ̀ láṣẹ Ọlọ́run. Bó ṣe máa jẹ́ nìyẹn, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. So for now, ẹ jẹ́ kí n rọra bá mọ́ bí báyìí, mo ń padà bọ̀ láti wá analyze àwọn nǹkan míì bó ṣe ń lọ. Ẹ ṣé gan.